Wòlíì Faleyimu Ọlágoróyè ti sọ ẹni tó jura wọn lọ nínú Ooni of Ife àti Alaafin of Oyo. Ẹ̀yin náà ti gbọ́ gbogbo bó ṣe ń lọ lórí ayélujára nípa bí Alaafin of Oyo bí wọ́n ṣe ní allegedly wọ́n ní wọ́n fún Ooni ní 48 hours láti withdraw oyè kan tí wọ́n pè ní ọ̀kanlọ́mọ Yorùbaland ló tiẹ̀ àwọn kan tiẹ̀ ní ọ̀kanlọ́mọ ti Ifẹ̀ ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ti wá gba gbogbo orí ayélujára báyìí, àwọn èèyàn ń dá sí i lọ́tún lọ́sì. Bàbá yìí náà ti pàpà dá sí o. Ẹ sì mọ̀ pé wòlíì ni wọ́n máa ń sọ ìran lóríṣiríṣi. Kí ni wọ́n sọ nípa ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn kábíyèsí méjì yìí? Ta ni wọ́n sọ kó jọra wọn lọ? Àwọn ìtàn wo ni wọ́n sọ? Ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí. Ẹ gbọ́ ohun tí wòlíì Faleyimu Ọlágoróyè sọ nípa Alaafin of Oyo àti onírìṣà Ooni of Ife. tó lórúkọ ìyá tó bí Ọọ̀ni ọ̀run tó ni so tó bá yá àti máa sọ̀rọ̀ débẹ̀. Ká ní àgbà láàrin Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́. Ọọ̀ni ló kéré jù ní gbogbo wọn. Nígbà tí ṣé àwọn ọmọ Odùduwà sí bàbá wọn nígbà tó Odùduwà kú wọ́n ránṣẹ́ sí wọn pé kó wálé o wọ́n lè yan ẹni tó máa wà nípò tó bá pé eléyìí alóhùn ti tẹ̀dó kò sẹ́ni tó wá wọn sí Odùduwà kò sọ́mọ Odùduwà tó lọ sí ilé Ifẹ̀ lọ sí bàbá ẹ̀ náà fi lọ gbé ọmọ ẹrú yẹn. Láyé àtijọ́ wọn kì í ka ọmọ ẹrú sí nǹkan kan wọn kà mú wọn nǹkan tó fi ń reject ẹ̀ nìyẹn. Tọ́bí jẹ́ ti. Bẹ́ẹ̀ ni ó wà nínú wa náà. Tọ́bí jẹ́ ti. Ọ̀nà fífẹ̀ pé kì í ṣe ọmọ Odùduwà. Wọn kì í kà á mọ́ ọmọ ẹrẹ ní ẹrú. Wọn kì í kà á mọ́ ọmọ ọba. Ìgbà tó ọ̀rẹ́ ní tó wá sílé tó bá fẹ́ gbọ́ sápèrè bàbá wọn. Lọ níbẹ̀rẹ̀. Wọn ò sí ọ̀rọ̀ míyàn náà wá. Ìyẹn tẹ wá sí ní tẹ ó jẹ oyè ń bẹ kì í ṣọ̀ni Odùduwà ni Ọlọ́fin Àdùnmílà Odùduwà Ọ̀yọ́ ni gbogbo wọn ń pariwo pé Odùduwà ni Ọlọ́fin Àdùnmílà ni Odùduwà jẹ. Ẹ lọ gbọ́ bu ẹ̀ kẹ ọjọ́ tẹ bá ń bọ̀ kẹ wá interview mi bí tọkàn bí wà ní list ọba tó jẹ Ilé Ifẹ̀. Bàbá kí ni túmọ̀ Ọọ̀ni? Oníwọ̀ ọmọ oníwọ̀ ni ẹni tó bá fẹ́ fi rúbọ wọ́n pè ní Olúwọ̀ wọ́n fẹ́ fìyà wọn rúbọ wọn mú Oníwọ̀ òun náà ṣọ́ọ̀tì Ọọ̀ni. Ìbéèrè mi ni pé alàgbà nínú Aláàfin Ọ̀yọ́ tó ṣẹlẹ̀ ni pé ẹgbẹ́ sọ̀rọ̀ kan fún yín tó mọ̀ pé kì í ṣe Odùduwà ló tẹ Ilé Ifẹ̀ dó. Ó bá wọn kan bẹ́ẹ̀ ni. Ó bá wọn kan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wà tó ti jẹ́ pé àpèrè Oòduà ló jẹ ọba bẹ̀yẹn tó jẹ́ pé àpèrè bàbá wọn ló wà ó ti jẹ́ bàbá fún wọn. Fún gbogbo. Bẹ́ẹ̀ ni àpèrè bàbá ẹ̀ ló wà. Fún gbogbo àwọn wo. Gbogbo àwọn ọba ọmọ Odùduwà. Nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọmọ Odùduwà ó ti jẹ́ bàbá fún wọn. A jẹ́ pé lónìí bàbá gbogbo. Òun lè torí pé àpèrè bàbá wọn nìyẹn. Aláàfin of Oyo ọ̀dọ́ bàbá claim tó ti wà lápèlé bàbá ẹ̀. Abẹ́ Ọọ̀ni ni. Bó ṣe ní nìyẹn. Ààfin Ọ̀yọ́ wà. Gbogbo wọn pátá torí Odùduwà ẹbẹ̀ náà gbogbo wọn ti jáde. Ibẹ̀ lórí irun. But àwọn kan wà tí wọ́n sọ pé wọ́n tẹ̀dó yìí tó jẹ́ pé Benin tábà wo Ondo state àwọn tó kó ní Benin tó ti tẹ̀dó kí Odùduwà tó dé ló pọ̀ bí l'Ondo state. Few ni ọmọ Odùduwà ní l'Ondo state. So tó jọba Benin ọmọ nígbà tí ọba Benin lọ tí wọ́n ló kú sógun tí wọ́n rán Ọ̀rànmíyàn lọ pé kó lọ jagun ní Benin torí Benin wọ́n ń jagun bẹ́ẹ̀ ni tó bá yá mo sì máa sọ ìṣẹ̀lẹ̀ fún yín. Wọ́n ti jọba 31 ní Benin kí ọmọ Benin tí ọmọ Odùduwà fẹ́ tó bímọ tó ń pè ní Wéka wọ́n tún wá dá fákójọba ọmọbìnrin ló jọba ní Benin. Báyìí
ọmọ Odùduwà ló bí òun ló wá dáfá nílùú pé ifá mú kán lọ gbọ́ láti Ilé Ifẹ̀ Ewéka wọ́n ti jọba 31 Benin kéwéka tó bẹ̀rẹ̀ sí ń jọba ló ń jọba àwọn ẹran ló ń jọba lọ lẹ́nìí kì í ṣàwọn ló tẹ̀bí nídó òun lọ́ba ẹ̀kọ́ sọ pé àwọn kì í ṣe Yorùbá tí ó ti ọmọbìnrin ni so bó ṣe rí nìyẹn. Benin àwọn èkó ti wá ni. Benin ni tó bá yá àwọn máa sọ èsì débẹ̀ yẹn ìyá ilẹ̀ aṣú ẹ̀jẹ̀ máa sọ àwọn míì tó kù àbá yẹn wá lẹ́nìí. káwọn èèyàn máa retí pé ń bọ̀. bẹ́ẹ̀ tó bá ti àṣọ bó ṣe rí nìyẹn táwọn kan sọ pé kì í ṣe Odùduwà ló bí Ọ̀nà of Ife ìyá ẹrú ni sa Alátẹ̀rù Alágbẹ̀gì ọlọ́wọ̀ fọ̀wọ̀ second ó sọ ìtàn fún wọn pé Odùduwà ló bí òun ó lè sọ pé òun ò ní gbà fún ọ̀rìn Adésọjí Adérẹ̀mí Ọ̀nà of Ife ńgbà yẹn kó jẹ́ chairman ní west ó jẹ́ chairman ó tún gba president náà lọ́wọ́. ó jẹ́ premier. no kìíní ló jẹ́ gómìnà Adésọjí Adérẹ̀mí the chairman of Ọba Alátẹ̀rù Alágbẹ̀gì ó gbà fún olómọ ẹrú ni Alátẹ̀rù lọ sí gbogbo history òun ló jẹ́ chairman president ní 1945 1948 nígbà táwọn ènìyàn UK rán ẹsẹtì fún wọn ló wẹ́kọ̀mù wọn the president of Ọba in the western region chairman of Ọba in western region òun ló ṣe bí Olúwo ṣe tó fi ẹ̀ṣẹ̀ gbá ẹnu Adésọjí Adérẹ̀mí bẹ́ẹ̀ ni òun ni kò gbà Aláàfin Ọ̀yọ́ ní kó lọ jókòó pàtàn fún pé Odùduwà ló bí òun ẹ lọ sí ìwé wọ̀ ẹ lọ kọ́ lọ gbé èsì rẹ̀ jáde ẹ̀yàn ọmọ Alátẹ̀rù Alágbẹ̀gì ẹ máa gbé èsì bàbá yẹn jáde kó máa kà á Ọlágbẹ̀gì náà ó bọ́ndẹ̀ wọn lajú ni nígbà tí Queen Elizabeth wá dé sí Nàìjíríà tó ń gba gbogbo ọba lọ́wọ́ olugolf ní Queen Elizabeth pé you are black monkey náà ń pè àwa èèyàn dúdú ńgbà yẹn ó wá fún glove ń gba gbogbo ọba ẹgbẹ́ ọba Haúsá lọ́wọ́ ó wá dẹ̀dọ̀ Alátẹ̀rù Alágbẹ̀gì ó ní off your glove ó ní I'm not animal I'm one be like you bí Queen Elizabeth ọ̀fẹ́ tó gbà lọ́wọ́ nìyẹn ó wá ló deserve ẹni tó máa fún Israel òun náà fún ní Israel kò rà ó dẹ̀ fún ní sáà ó fún Adésọjí Adérẹ̀mí Abubakar tàbí ní north ó fún wọn ní sáà mẹ́ta tó fún gbà yẹn òun ló àkíyèsí ẹ̀ òun ló dẹ̀ kéré jù ó ní kó bá gọ́ọ̀fù ló fi ń gbà wọn báyà lọ́wọ́ tó ń gbọ̀n nígbà tó dẹ́dẹ̀ ó ní kó bọ́ gọ́ọ̀fù tó wà lọ́wọ́ ẹ̀ tí animal lòun ni and woman me like you sí yẹn sọ pé ọ̀rùn mi lè pẹ́ àwọn labi so bó ṣe rí nìyẹn ẹni tó ò bá mọ̀ tán ẹnìkan ṣe é sì ní ìlú Ọ̀wọ̀ ọjọ́ wọn ọba jẹ̀bọ̀ ọ̀ àkíyèsí ẹ̀ mìíràn àkíyèsí ẹ̀ pé tó bá fẹ́ gbé èsì jáde wọn máa bá àwọn àgbààgbà ni kó ń sọ̀tàn fún kí tí kò lọ ṣèwé kan kó máa fi dọ́là sí máa rà á so bó ṣe rí nìyẹn. bàbá ní pàtó ọba Oòduà lọ ní aṣọ díẹ̀ fún inú ẹ̀ o ẹrú Oòduà nìyá Ọ̀ọ̀ni nígbà tí wọ́n fẹ́ fi pé kán lọ rúbọ kán dáfá fún Ọ̀rúnmìlà pé kán lọ rúbọ kán lọ fẹ́ kán rúbọ sí fún Odùduwà wọ́n wá mú ẹrú yìí wọ́n mú gẹ́gẹ́ bí oníwọ̀ wọ́n á gbé níbi tó ń fa rúbọ wá lómi Odùduwà lọ́wọ́ òun Odùduwà ti bá sùn tó wà nù òun wọn ò dẹ̀ fa bóyún bọ nǹkan wọ́n wá dá padà bó bá parọ́ wọ́n á fi ẹ̀bọ̀n nǹkan gbẹ̀yìn náà ni. bàbá ṣùgbọ́n tá a gbọ́ ni pé Ọ̀kànbí nìkan ni Oòduà. ẹgbẹ́ ọwọ́ bòkún kọ́ ọwọ́ tó bòkún kọ́ ta ló bòkún fún ọwọ́ tó bòkún mò ń bè lọ́wọ́ ẹ̀dá mi lówó. bó wá ní ti Ọ̀kànbí. ọwọ́ tó bòkún kọ́ mo díẹ̀ láti sọ fún mínísírì tí bá yá. Ọ̀kànbí ń kọ́. tó ti yé sè tó ti yé yín sọ fún ẹgbẹ́ níbo ni wọ́n sọ Ọ̀kànbí sí ní Ilé Ifẹ̀ tàbí líìsì tó rí Ilé Ifẹ̀ bí tírúkọ Ọ̀kànbí bá wà ń bẹ̀ kẹ́ gbé jáde kẹ́ wá sọ fún mi ọba tó jẹ ń bẹ̀. tọ́lá àgbọ̀ pé. òun mi lọ gbé líìsì lọ padà wò ó líìsì wọn lọ gọ́gù tó bá ti gọ́gù ọjọ́ tó bá fi ṣe interview kó wá sọ fún mi bí tí Ọ̀kànbí wà ń bẹ̀. ó dáa gbọ́ ni pé
Oòduà ló bọ́kàn bí ọkàn bí wá bí méje. ní sòrò nígbà tọkàn bí méje ọwọ́ àbòkun tó wà bòkun tó di Odùduwà fi là ń kọ́. wọ́n náà mọ ọkàn bí náà ni. méje lẹ́yìn ló ẹni ọkàn bíbí méje nígbà tó bá ka gbogbo àwọn méje tó bí yẹn tó ń fi sì tó ń gbé jáde ẹni pé kò sí ọwọ́ àbòkun nú Ọ̀rúnmìyàn ló gbẹ̀yìn ẹ̀ ní sì tó ń gbé jáde. ọ̀nà ní lásìkò ẹ̀hún lásìkò òkè ọwọ́ àbòkun tó wà bòkun kọ́ ọwọ́ àbòkun tẹ̀ ti dín ní àbúrò tó ń pè ní Àjàká tí ọmọ ẹ̀ pẹ̀lú wọn látẹ̀ Òṣogbo gbóńdó. Mọ̀ ẹ̀sẹ̀ àwọn ọmọ ẹ̀sẹ̀ Odùduwà. Ìta tí wọ́n ń gbọ́ láti ọdún gbọ́n. Ìbá Ọ̀nà of Ife sọ oníṣì tó ń ṣe ní ìwé yìí ó láwọn United States onú Ṣíjúadé onú recognize ẹ̀ gbogbo ìwé sì tẹ̀ tó ń ṣe nípa Odùduwà tẹ́ bá lọ wo àwọn. Ṣé ètò Samuel Johnson kọ. Àti gbogbo wọn pátá Odùduwà gbadé ẹ̀ ló ṣe sọ fún yín tó bá kákòókò ìtàn a máa sọ fún yín ọwọ́ àbòkún kọ́ nígbà tó ń ka méje alákẹ́tù gbogbo wọn pátápátá. Onísàbẹ́. ẹni tó wá bò òkun kọ́ tí ojú Odùduwà fọ́ wọn àbòkún. Ẹ lọ bòkun wá. ó tì tẹ́wọ̀n pé sinú ẹ̀ ti fẹ́ gbàtọ́ ní Ọ̀rúnmìyàn ní lásán ọwọ́ àbòkún kọ́ Àjàká àbúrò ẹ̀ ń kọ́. So ẹgbẹ́ yẹn pàtó sílẹ̀ bóyá ṣe pàtó sílẹ̀ bó ṣe bí yẹn tó bá tẹ́ pẹ̀sẹ̀ a máa sọ̀rọ̀ lé lórí. Bàbá lákòó. Ẹ kọ́kọ́ lọ gọ́gù tábà lọ gọ́gù mọ nǹkan tó máa gọ́gù tó máa padà wá ni o lọ wo ní líìsì Ifẹ̀ bí tí ọkàn bí bá wà ń bẹ̀. Lákòó tán ta ló bí. So nísìnyí Odùduwà ló bí ọlọ́wọ̀ Ọ̀rúnmìlà àwọn akọ bóòlù ṣe jẹ́ sí ọlọ́wọ̀. Ọ̀rúnmìlà babaláwo ni ìyẹn ń dá babaláwo òun lóhun babaláwo tó gbé Ifá tó bẹ̀rẹ̀ Ifá. Ṣùgbọ́n ọmọ Oòduà pọ́nbélé. Ẹ̀wọ̀n tó ní ọmọ tó bí tó ń pèlè ọlọ́wọ̀ kì í ṣe ọlọ́wọ̀ yìí o. Ókè òun lọ́wọ́ ó di Ifá tí ó mú ọmọ ọlọ́run tí ó di Ifá ọmọ Ọ̀rúnmìlà ọlọ́wọ̀ yẹn òun náà sọ pé kó ṣọ̀wọ̀ fún ọlọ́wọ̀. Mo máa sọ̀rọ̀ bí òrìṣà yẹn tí bá ń sọ̀rọ̀ ìyàwó Adékérèdọ́lù òrìṣà ọwọ̀ yẹn bó ṣe lágbára tó ń ṣe fún ọlọ́wọ̀ yẹn. Àmọ̀ tẹ̀síwájú àbí ọ̀. tó tí ọ̀dọ́ fífẹ̀ tó ti ẹ̀ sìn òun ni tó ọmọ ẹrú ni bọ̀tà tó bá yà sọ oríṣi débẹ̀ Odùduwà ló bí. tó òun lẹ ti gbọ́ yìí o ẹ̀yin èèyàn wa báwo ló ṣe rí lọ́dọ̀ yín kí lẹ rí sí gbogbo ohun tó sọ yìí nítorí oríṣiríṣi làwọn èèyàn sọ àwọn kan ní ìtàn tó ń pa yìí pé ìtàn yóò correct nítorí àwọn kan sọ pé Odùduwà bí Ọ̀rànmíyàn ló jẹ́ kí wọ́n ní Aláàfin oríṣiríṣi làwọn èèyàn sọ ṣùgbọ́n bàbá yìí sọ àwọn ìtàn míì tó dàbí ẹni pé gbọ́ rí ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ̀dá sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching náà lọ fún ìpolówó ọjà WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu